stop fighting yourself. Stop criticizing yourself. Wàlá tanasa. Ọlọ́run ní ẹ má máa fẹnu yẹ̀yẹ́ ara yín. Ẹ má máa fẹnu kábùkù bẹ́sìn. Tẹ́ ẹ bá ti ń ṣe yẹn, fàtẹ́fùsàlù, tẹ́ ń bára yín jà lójoojúmọ́. Tẹ́ ń sọ àbùkù ara yín, you become very weak. You become coward. Ẹ di ojo. Wọ́tẹ̀dì abàrí àkù. Ọlọ́run ó gbé ọ̀nà àpọ́nlé ìbẹ̀rù tí ń bẹ lára ẹ̀yin mùsùlùmí àkàkù ẹ̀ níjẹ̀ mọ́nu. Ọba mi ní ẹ lè ṣe kẹ́ ẹ má bára yín jẹ́ ẹ̀yin mùsùlùmí. Wàsíbìrú ẹ máa ṣe sùúrù fúnra yín. Iná lọ àmà àsọ ọ̀bẹ̀rẹ̀. Dájúdájú Ọlọ́run ọba tó fẹ́ràn àwọn tí ń ṣe sùúrù ni. Mùsùlùmí ayé báwo la ṣe fẹ́ gbé gbà tẹ̀sìn wa ò fi ní problem. Ẹ̀sìn ti ní problem nílẹ̀ Yorùbá. Àwọn tí wọ́n ń fọ̀rọ̀ tí wọ́n fi ń rí Ọlọ́run fi wọ́n ń bẹ. Àwọn tí wọ́n ń fọ̀rọ̀ ba ayé èèyàn jẹ́ wọn ò ló ń kà. Gbogbo eléyìí nílẹ̀ Yorùbá ni kéèta láàrin àfáà. Àwọn àfáà máa ṣe kéèta ara wọn. Tó bá rà àfáà tó bá lè ròyìn àfáà ẹgbẹ́ rẹ̀ pé àfáà yẹn Ọlọ́run kẹ́ Ọlọ́run fọ̀rọ̀ rán ẹ mọ̀ pé ní Ọlọ́run lòun náà. Àwọn àfáà ńlọ fà á tó bá fẹ́ ṣe wáàsí tó fẹ́ balance. Má ṣe wáàsí pé o fẹ́ tẹ́ àwọn àfáà lọ́rùn. Kò sí tó lè ṣe ò lè tẹ́ wọn lọ́rùn. Fèsì àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ni. Ìyẹn ni system usluba akéwùgbà gold. Kí lọ́kẹ̀mí àtàwọn àfáà tí ń fẹ́ tẹ́ wọn lọ́rùn. Tí ń bá ti rí pé mi ò kọlù fún Ọlọ́run, mi ò kọlù hadith Ànábì, àwọn tó fẹ́ gbọ́rọ̀ mi ni target mi. Torí a lè ṣe ò lè ṣe nǹkan kan tó fi kó fi tẹ́ majority àfáà lọ́rùn. Pride ìgbéraga ìbò la fẹ́ gbélé ìdé ẹ̀yin àfáà. Lára nǹkan tó tún jẹ́ àdánwò fáwọn àfáà òun ni pé ká máa ju òkúta sílé ọlá. Ẹ gbọ́ mi yé, kò sólórí nínú ẹ̀sìn. Gbogbo ẹ̀sìn yòókù lólórí wọn yọjú nílẹ̀ Yorùbá, kò sí nílẹ̀ Yorùbá. Olórí Islam nílẹ̀ Haúsá ń bẹ. Sultan ń bẹ ń bẹ, òun lólórí wọn. Shehu Borno ń bẹ nínú olórí ẹ̀sìn ló wà. Kò sólórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Òun kálukú ń ṣe tiẹ̀ ní. A kàn bára wa ní crazy world. A bára wa à ń live system kan tẹ́ ń pè ní ẹga mìíràn tí kìíní yẹn mọ́ egalitarian system. Òun kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ńlá ń ṣe àwa well coordinated nílẹ̀ Yorùbá. Àwọn ọba ń ṣe tiwọn, àwọn àfáà ń ṣe tiwọn, àwọn olórí ẹ̀sìn ń ṣe tiwọn. Àní ìjà olórí adí ní àdánwò kan. Àdánwò kan. Ọ̀sẹ̀ bọ̀ sádì ní àdánwò kan. Àdánwò kan. Ọdún dé ń gbà wọ̀ wàhálà kan. Wàhálà kan. Àìlágbọ́yé adí ní àdánwò kan. Àdánwò kan. Àṣẹ̀sìn di bára àdánwò kan. Àdánwò kan. Ọ̀rọ̀ òṣèlú tó ń yí wọnú wàhálà ni. Wàhálà ni. Èwo ni ò tó ń wá pèrò ẹja wí. Tẹ́ni olórí Ìsìlámù fi wá fọwọ́ lẹ́rán. Tẹ́ fọwọ́ lẹ́rán tẹ́ ń dasà kò sí nǹkan. Tẹ́ bá yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Tẹ́ bá ikú ẹ̀yin lẹ òròjọ́ rẹ̀ bó dọ̀rùn. 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 Mùsùlùmí ayé tẹ́ bá rí nínú ọmọ ìyá yín tí ń ṣe mistake. Kẹ́ ẹ bá yí ẹ̀jẹ̀ kọ́ ló kàn ẹ táyé ẹ̀ ṣe ni. Ẹ gbé kọmitì dìde, ẹ lọ tún ayé ọmọ ìyá yín tí ń ṣe mistake ṣe. Bó bá gbà yín lọ́dún méjì kò tí ì pẹ́ jù. Nítorí pé ẹ fẹ́ tún ayé ọmọ ìyá yín ṣe. Mùsùlùmí ló wá di kódà àfáà sáàfáà tí wọ́n bá fóònù ara wọn sìn. Nítorí kálukú ọmọ rò ní àfáà alágbájá sẹ́ rìkọ́ọ̀dù mi o torí tọ́lọ́run ẹ má rìkọ́ọ̀dù mi o. Níbi tá a bá yé jẹ́ dé. Níbi tí a bá ẹ̀sìn jẹ́ dé nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ amúgbó kó fọ̀rọ̀ pamọ́ sàmúgbó lọ́wọ́ ọkàn rí ọ̀balẹ̀. Amúgbó ni arúgbó mi ní mi gbọ́dọ̀ jojú ẹ̀ kí ló mean. Ìwọ fọ̀rọ̀ sáàfáà lọ́wọ́. Nígbà tí ó bá pílẹ̀ rẹ̀ jáde ọ̀lànà ni kì í sọ̀rọ̀ ìbàjẹ́ o. Mùsùlùmí wá dẹni tí ń pariwo àṣírí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Má bá yé ẹjẹ́ ò tó jẹ́ nǹkan kan mọ́. Kí lọ́lọ́run ní ká ṣe kí là ń ṣe. We are just embarrassing the religion of Allah. Àwọn tí ń hùwàkúwà, àfáà ẹlẹ́bọ, àwọn 419 àfáà, àwọn náà káyé lọ́tọ̀. Àwọn tí wọ́n ń sọ nǹkan tí wọn ò mọ̀ nípa ẹ̀, àwọn náà káyé lọ́tọ̀. Àwọn tí wọ́n wà fọ̀rọ̀ ba yé àwọn èèyàn jẹ́, àwọn náà káyé lọ́tọ̀.
kò lè continue báyìí ká expect pẹ́sìn ọ̀ last. Látayébáyé láti bá Quran ní latarkabuna tabaqan an tabaq. Ìmánì wa ò lè jẹ́ bákan náà. Ìmánì tiẹ̀ lè ju tèmi lọ, kò túmọ̀ sí pé wà àlìjẹ́nnà sí mi. Àfi ká gbára wa lọ́mọ ìyá ni la fi lè rọ́nà lọ. Al-Quran ní wala tanasau fatafsalu. Bẹ́ẹ̀ bá ti ń bára yín argue, Quran lẹ́ẹ̀dì ojo. Ṣé Mùsùlùmí ilẹ̀ Yorùbá ò ti dojo báyìí? Ẹ̀sọ́ ń tà lè fà lódìdí tí ó work. Ìjọ kọ̀ọ̀kan ni ó yà máa lọ́dọ̀ ìjọba pé ìjọ tèmi ẹ ṣe fún, ìjọ tèmi ẹ ṣe fún. Can wọ́n wà well coordinated ju Mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ. Ẹ̀yin Mùsùlùmí ayé, ẹ̀yin ìjọ tẹ́ ẹ kó gbogbo Islam ilẹ̀ Yorùbá pọ̀ kí lẹ̀ ń ṣe gan-an. Kí ló dé tẹ̀ lágbára? Kí ló dé tẹ̀ wá connection? Kí ló dé tẹ̀ lágbára tẹ́ ẹ fi lè bá anybody wí anywhere in the world? Nígbò jẹ́ pé àwọn bàbá wa ti gbà páwọ̀ ọmọ àti ju àwọn lọ ní tó dá wàhálà sílẹ̀ nù. Wọ́n surrender authority nígbà tí ó yẹ kó surrender authority. Eléyìí ń dá wàhálà sílẹ̀ láàrin ẹ̀sìn. Lágbájá ló ṣe dá, tàmọ̀dò ló ṣe dá, tọ̀tún lẹ́yìn ò ṣe dá, àwọn tòsínà ó lẹ́yìn gan-an lẹ burú jù. Àwa ń yẹ̀yẹ́ Islam. Ẹnìkan wá bẹ̀rù Islam ilẹ̀ Yorùbá mọ́. Láyé jọ̀hún, sàn bí ẹnìkan dá kó sọ wípé ìrun márùn-ún nù Kùránì. Nílẹ̀ Yorùbá, òǹgàn mọ̀ wípé tóun ọba fẹ́ ka àgbákò kó má dán wò. Àmọ́ wọ́n ń dán wò ń sìn kò sí tí ó ṣẹlẹ̀. Nítorí pé kí ni Kùránì wala tanaza'u. Ẹ má máa bára yín jà. Tẹ́ ẹ bá ti ń bára yín jà fatafsalu. Ẹ di coward. Wọ́tẹ̀ abàrí àkùm. Ọ̀nà àpọ́nlé ìbẹ̀rù tí ń bẹ lára yín Ọlọ́run ó kà kú. Ebi ya kan lọ jáde tó yẹ̀yẹ́ Islam. Ààrẹ ni dá lóhùn. Àmọ́ tó bá jẹ́ pàwọ̀ ọmọ ìyá wa ni, àrànjú mọ́ra wa. Ayẹyẹ ara wa, àtúra wa láṣìírí, àbọ̀ aṣọ kúrò lára ara wa. Àwọn tí wọ́n ń ṣe Mùsùlùmí ní ń yẹ̀yẹ́ Islam tí ó. Man shagala nafsahu bima la yani. Yafuta uma yani. And tó bá keep ara busy on something that doesn't concern him. Àwọn tó concern ẹ̀ gangan sàlọ́mọ lọ́wọ́ tí ò ní mọ̀. Ikhwanul Muslimin, ìjọ kan Mùsùlùmí, ọmọ ìyá ni wá. Ta ló sọ fún yín pé ẹ̀sìn ò lè kú? Alẹ́sìn ti kú láwọn ìlú kan ṣẹ̀ṣẹ̀ dìde padà ni. Ìsìlámù ló kó wa jọ. Àṣetánì má ṣe tú wa ká. Káwa náà máa hùwà tí ò dáa. Ká lè gbádùn ara wa. Wọ́n ń pe obìnrin kan ní Mami G.O. Ó lóun lọ́lọ́run. Ó lóun ti ń bẹ láyé ó lé 200 years. Àwọn kan ǹjẹ́ ẹ rí kí wọ́n bá yẹ̀ jẹ́? Islam tó wá létò àwa la wá sọ̀rọ̀ àwa là ń bára wa jà ọmọ ìyá ara wa ni wá mọ̀dá takọ̀ tó hùn fílẹ̀ ìsìlámì báyìí náà kùn. A kàn ń confuse àwọn èèyàn mò ń bọ̀ à ń dá confusion sílẹ̀ àwọn èèyàn ò mọ ibi tí wọ́n á face. Àwa tá a já àfáà gan ìgbàgbọ́ nínú Ọlọ́run ni wallahi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ń ṣèkì ìmánì èèyàn. Aráyé ń wá àlàáfíà, ibi àlàáfíà bá wà láwọn èèyàn gbàgbọ́ pé Ọlọ́run wà. Tí fìtínà wàhálà ìjà bá ti pọ̀ jù lójoojúmọ́ Ọlọ́run ló máa ń tí ó gbẹ̀yìn rẹ̀. Ẹ wò ó lápèjúwe nílẹ̀ Andalus àti nílẹ̀ Abbasid. Kí ni tí mo sọ débẹ̀? Ìsìlámù ló kó wa jọ. Káṣetánì má ṣe tún wa ká. Káwa náà máa hùwà tí ò dáa. Ká lè gbádùn ara wa. Ẹ wò ó nínú ìtàn àgbáyé nígbà tá Nábì kọjá lọ tán àwọn Fàtìmí wọ́n kóra àwọn jọ wọ́n ṣèjọba wọ́n ṣe àdarí ẹ̀sìn. Lẹ́yìn ìgbà àwọn Fàtìmí lọ àwọn Bani Umayya àwọn náà dé wọ́n ṣèjọba tàbí kó jẹ́ pé Bani Umayya ló síwájú mi ò rántí. Àwọn náà dé wọ́n ṣèjọba. Lẹ́yìn Bani Umayya ní Àbàsí dé. Ìsìláàmù ti gbòòrò kọjá ilẹ̀ Lárúbáwá. Wọ́n wá kóra àwọn jọ nílẹ̀ Iraq. Aslan àwọn Iraki ò kì í ṣe Lárúbáwá tẹ́lẹ̀. Wọ́n wá kóra àwọn jọ nílẹ̀ Iraq. A fẹ́ dá ìjọba ẹ̀sìn sílẹ̀. Kí la fẹ́ fi gbé kalẹ̀? Mímọ̀ knowledge la fẹ́ lò. Wọ́n kọ́ ilé kan ń pè ní Darul Hikma. Ilé yìí láti máa bára wa argue. Fajadili billati hiya ahsan. A máa argue in a polite way, in a mature way.
wọ́n wá bẹ̀rẹ̀ sí kó gbogbo mímọ́ ayé wọ́n ń kójọ majority tó jẹ́ tó reserve fún Islam lónìí ọlá ìgbìyànjú àwọn àbàsí ni ló fi jẹ́ pé ibẹ̀ ni the first printing press in the world ibẹ̀ ló ti kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n kó àwọn Chinese àwọn tí wọ́n mọ̀ bí wọ́n ṣe tẹ pépà ni wọ́n kó lẹ́rú àwọn máa ń ṣe ní local way ni Islam ló bèèlì wọn pé tẹ́ bá fẹ́ fi ara yín ẹ kọ́ wa bẹ́ẹ̀ ṣe máa ń ṣe pépà ní local way wọ́n kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe local way àwọn sọ di new way ó ní printing press tó wà dé ní àárọ̀ Baghdad ní ti kọ́kọ́ print ìwé lágbàáyé nígbà tí Europeans tẹ́ wà ní dark age tí wọn ò tí ì lajú kíni ní America kò tí ì exist nígbà yìí Islam majority ti ń jẹ́ civilization ó dìde láti Abbasi era tẹ́ bá sọ lọ tẹ́ bá sọ bọ̀ ẹ bá mú àwọn èèyàn bíi àfẹ́ńsọ̀ àwọn èèyàn bíi Biruni bẹ́ẹ̀ bá ń ṣe mathematics ẹ gbọ́dọ̀ má ṣe débi Biruni method handset logarithm mùsùlùmí ló mú wọ àtòríṣiríṣi nǹkan lọ́fà tẹ́ bá ń ṣe mathematics tóyìnbó bá fẹ́ kọ nǹkan you will be writing from left to right tí lárúbáwá bá fẹ́ kọ nǹkan they will be writing from right to left tó o bá fẹ́ ṣe mathematics bí lárúbáwá tó ní nǹkan wọn ṣe ń ṣe ni wàá ṣe wàá máa calculate from right to left ni tó bá fẹ́ get it. ẹ lọ sínú mọ medicine àwọn ní àkọ́kọ́ detect tí ń jẹ́ cancer láyé a lot of things tó wà nínú medicine mùsùlùmí ló bẹ̀rẹ̀ wọ́n wá ṣàyè wọ́n ráyè ṣe ọ̀nà wa dé agbára dé wọ́n ń ṣe tarjuma wọ́n ń translate gbogbo àwọn tírà àwọn bíi Aristotle àwọn great philosophers tí wọ́n ti kọjá ní Greek tí wọ́n ti kọjá ní Rome wọ́n ń translate gbogbo ẹ̀ sí èdè Lárúbáwá wọ́n ń translate èdè Lárúbáwá sí tọ̀dọ̀ oríṣiríṣi èdè torí gbogbo wọn ni wọ́n jọ ń kójọ ní Baitul Hikma ó wá di glory fún gbogbo àgbáyé wọ́n wá sọbẹ̀ di center the first center of learning tí gbogbo àgbáyé ń lọ bẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n wá lò títí ìgbà tó dìgbà kan irú wa táwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ń wù nísìn ńlọba bọ́ sí wọn lọ́wọ́ wọ́n bá ń bára wọn jà wọ́n bá ń criticize ara wọn àbálọ àbábọ̀ lẹ́yìn 500 years ìjọba Àbàsí wá wó apá kan àwọn tí wọ́n sá kúrò ńbẹ̀ wọ́n lọ dá ti Andalus sílẹ̀ níbi tá ń pè ní Iberian Peninsula nígbà náà ó wà lẹ́gbẹ̀ẹ́ Mediterranean Sea òun ló jẹ́ the only thing to connect Atlantic Ocean Mediterranean the only spot tó jẹ́ pé láàrin òyìnbó sílẹ̀ Lárúbáwá Áfíríkà ibẹ̀ lẹ gbọ́dọ̀ gbà wọ́n lo opportunity tí ń bẹ nígbà yẹn láti establish ìjọba Andalusi john òní Spain àti Portugal ní Iberian Peninsula ni wọ́n ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ Islam wa great ọlá dé iyì dé owó dé náà mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí misbehave wọ́n bá ń bára wọn jà wọ́n bẹ̀rẹ̀ sí búra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè ìwọ ìṣẹ́ni Ọlọ́run eléyìí lẹ́ni Ọlọ́run ìwọ ọmọ nǹkan kan eléyìí ló mọ nǹkan ní táwọn bàbá wọn fi gbilẹ̀ wọ́n ti jùúnù kí ni ká tó fi bẹ̀rẹ̀ love ìfẹ́ ká fẹ́ràn ara wa ta lẹni tó dáa láyé akéwògbà gold ọmọ akéwògbẹ̀rù talẹ́ tọwọ́ babí yẹ̀ tẹ̀ ní bòrùn talẹ́ tọwọ́ bọ̀ díẹ̀ tẹ̀ ní bòrùn àfi ká fìfẹ́ ká fi bára wa tò kò sẹ́ni tí ò wúlò nínú ẹ̀sìn ìsìlámù ló kó wa jọ. ká ṣe ta ni má ṣe tú wa ká káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. kí ni nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí òun ni pé àwọn Andalusi wọ́n bá bẹ̀rẹ̀ sí bára wọn ṣọ̀tẹ̀ wọ́n ń bára wọn jà wọ́n mọ̀ pé àwọn kan ń bẹ tí wọ́n gbọ́ tán fẹ́ kọ́ńkọ́ àwọn èèyàn ní wọ́n lọ bájọba federal Andalusi àwọn local government báyìí wọ́n ń bújọba yín o ẹ̀já dìlì pẹ̀lú wọn ni kí ló dáa tó bẹ́ẹ̀ ẹ lọ dìlì pẹ̀lú wọn ẹ̀yìn kan ṣẹlẹ́sìn wa ni nígbà tí fẹ́ràn alọ́wọ́ yẹn àti gbà fún yín wọ́n bá dìlì pẹ̀lú wọn wọ́n pa local government àkọ́kọ́ run local government ẹ̀kejì ìkẹta ìkarùn bí wọ́n dẹ̀ ṣe ń dìlì pẹ̀lú wọn ni wọ́n ń sọ̀rẹ́ńdà wọn fún ìjọba central inú ìjọba central dùn pé wọ́n ń pa ọmọ ìyá wọn wọ́n bọ́ sórí state wọ́n tún defeat one state náà inú ìjọba federal dùn pé yes irinṣẹ́ wa làwọn eléyìí bí irú eléyìí tó ń ṣẹlẹ̀ láyé òde òní tí mùsùlùmí ń wà ràn lọ́wọ́ ẹlẹ́sìn míì láti bá mùsùlùmí ọmọ ìyá rẹ̀ jà
níjọ́ tí wọ́n gba ìlú tí wọ́n gbàjọba Andalus ìjọ yẹn ni the greatest genocide day tí wọ́n bá ń sọ pé àwọn mùsùlùmí terrorist ẹ lọ bẹ̀rẹ̀ àwọn wo ni wọ́n create ní ẹ̀dá genocide rẹ̀ àwọn tí wọ́n wà nù mọ́sálásí àgbàlú Andalusi lọ́dún yẹn ìtàn gbé pé there are more than 2,000 èèyàn tí ń kírun ọba wà ńbẹ̀ gbogbo olórí ìlú ni wọ́n wá kí jímọ̀ wọ́n gun ẹṣin sọ̀ráǹdì wọn ni wọ́n dú gbogbo wọn bí ẹni dú ẹran ni kò sẹ́ni tó jáde láàyè mọ́sálásí yẹn ìjọ yẹn ní kọ̀ǹfàtì ẹ̀ tí wọ́n sọ di ilé ìsìn wọn wọ́n mú àmì ẹ̀sìn wọn wọ́n gbé síbẹ̀ mímbàrí lè mọ́mù ó di ibi tí wọ́n ti ń wí nǹkan mi ẹnìkan wà lè ṣàlẹ́ǹjì wọn mọ́ àwọn mùsùlùmí tó kù nílùú wa tí wọ́n sá bìlàbìlà àwọn kan sá lọ Egypt àwọn kan sá kúrò ńbẹ̀ àwọn kan sá lọ Ethiopia àwọn kan sá lọ wọ́n sá lọ sí Europe mùsùlùmí fọ́nká iná fati Islam fi develop ní India dé ní àárọ̀ yìí àwọn tí wọ́n ya kó ńbẹ̀ pọ̀ nínú àwọn tí wọ́n sá lọ sí India ìlú yẹn Islam kọ́kọ́ kú ńbẹ̀ náà tí ò sí Islam mọ́ làfà fi sọ yìí pé àlè ń dàkún nábà àní ahali Andalusi. فقد سرى بحديث قوم ركبان فقد سرى بحديث قوم ركبان. àlè ń dàkún nábà mùsùlùmí ilẹ̀ Yorùbá. àlè ń dàkún nábà mẹ́mẹ́. Have you heard the information? Have you heard about the history? Ìtàn Andalusi tó ṣẹlẹ̀ níjọ́sí. àlè ń dàkún nábà àní ahali Andalusi. Lakọ́dí sára fi àdínkì káwọn rukubanu. Gbọ́ táwọn tí wọ́n gun ẹ̀sìn wọ mọ́sálásí Central Mosque ìlú. Dòní àárọ̀ yìí Central Mosque yẹn ò padà sí mọ́sálásí mọ́. Ilé ẹ̀sìn wọn ní jẹ́. Àìfìlì masajida. Kọ́dí sọ́ra ti kàná ìsàmà. Fèèrè lánà wá kí sùn wà sólè bá. Fèèrè lánà wá kí sùn wà sólè bá. Àìfìlì masajida. Níbi tí wọ́n ti change mọ́sálásí lóòjọ́. Kọ́dí sọ́ra ti La kàná ilaha ìsàmà. Wọ́n sì sọ di ilé ẹ̀sìn wọn lójú ẹsẹ̀. Nǹkan kan ọ̀sẹ́kùn bẹ gbogbo tíra ní ọ̀sán nájọ́ náà. Fèèrè lánà wá kí Sùn wà sólè bá nù. Fèèrè lánà wá kí sùn wà sólè bá nù. Àmì ẹ̀sìn wọn ni wọ́n hàn síwájú bíi mẹ́mbàrí ilé mọ́mù. Ní mọ́sálásí tó jẹ́ pé gbogbo dóòmù ńláńlá tá à ń fi ṣe mọ́sálásí lẹ́nu lárúbáwò kì í lo dóòmù tẹ́lẹ̀ minaret àwọn lárúbáwá kì í ṣerú tòní ká kọ́ mọ́sálásí kí sórú ọ̀gá róróróró ká ṣe dóòmù gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Fásẹ̀lì balẹ̀ sí àtà. Máṣá mọ̀rẹ́sẹ̀ yàtẹ̀. Mọ̀rẹ́sẹ̀ yàtẹ̀. Wáyé náà ṣáàtì bàtún. Àmọ́ àìnájà ìyá tẹ̀síwájú torí pọ́jọ́ ti lọ. Wáyé náà kórè tó bàtún. Àfààní ẹ̀gbọ́. Láàmúlẹ̀ olómi fàkà. Àfáà tó ṣe tafsiri Kurtaba. Àfáà tó kọ tírà Kurtaba. Ibo ló wà lẹ́nu. Wọ́n palẹ̀ ẹ̀rùn, wọ́n bà mọ́sálásí ẹ̀ jẹ́, wọ́n sọ gbogbo ìdílé ẹ̀sìn. Ẹ lọ sí Spain lẹ́ni ẹ béèrè ilé àfáà Kurtaba. Gbogbo wọn sá lọ ni nígbà tádánwò dé. Ènìyàn límì kọ́dí sàmà fi yàrá òṣàánú. Àwọn àfáà kọ̀dí sámà tán ti dé òkè nínú mímọ̀ tí ò sí mímọ̀ ayé kankan tó lè challenge wọn mọ́. Wọ́n dá gbogbo wọn rú kálukú ságìlà. Mẹ́bà tàkà tó fẹ́lẹ̀ Ìsìlámì báyìí náà kò mú. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Ìsìlámù. Wà á túmọ̀ ya ibadallah. Ikhwana. Wà á túmọ̀ ya ibadallah. Ikhwana. Kí ló kàn sí ẹni mítì láàrin yín? Ọmọ ìyá nìyín. Kí ló sọ yín dọ̀tá ara yín? Sílíkàlì musibatu Ansa tí máa takọ̀ dàmọ́. Àdánwò tá a wí, àdánwò kan ní ansa tí máa takọ̀ dàmọ́. Tó mú yàn gbàgbé àdánwò tó ti síwájú ẹ̀ kọjá. wà mẹ́lá mẹ́tì wá lè náàrí sáríyá. Mi ti wá lè dárì ní sí wa. Wà mẹ́lá mẹ́tì wá lè dárì ní síyánú. Ẹ dákun jàmọ́, ẹ wo lẹ Yorùbá, ẹ wo bó ṣe dà. Ẹ mọ ọmọ kìíní kan dájú tẹ́ bá dé rìdíìmù ti fẹ́ gba local government méjì. Níbo ni a ti bímọ tó pọ̀ tó bá? Wọ́n ń fẹ́ ìyàwó kan, wọ́n ń bímọ 4. Níbo ni a ti rí kójọ ọmọ Mùsùlùmí ní 70% ti ń bẹ́ẹ̀.
owó ìjọba mùsùlùmí ní a fi ń develop. Ẹ bá kúrò ń bẹ̀ ẹ lọ sí mountain of fire níbo ni a ti pọ̀ tó bá mùsùlùmí ní fẹ́yàwó mẹ́rin ní bímọ tó pọ̀ ẹ lọ káàkiri ẹ lọ sí wínà chọ́ọ̀chì ẹyọ kan nísìn kì í ṣẹgbẹ́ mọ́sálásí jímọ̀ ogun mọ́ nílẹ̀ Yorùbá àwọn ọmọ mùsùlùmí ya lọ lọ́tún lọ́sì Islam kú ní Iberian Peninsula Ọlọ́run ló jí dìde bẹ̀ padà torí Islam ó ti padà síbẹ̀ nísìn àmọ́ só lè lo ọ̀nà tó lò mọ́ ń gbà kan nítorí pé kíni Ànábì ní alfurqatu adha ajama'atu rahma wa furqatu adha ìkẹ́ òun ní kájọ fọwọ́sowọ́pọ̀ ìyà Ọlọ́run níbẹ̀ bí kó kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹjẹ́ àgbà pọ́mọ ìyá ara wa ni wá ẹjẹ́ àmójúkò fúnra wa ẹni Ọlọ́run ọba gbéga kò ní kó mọ̀ ga ẹjẹ́ àsàmójúkúrò ẹjẹ́ àbò Islam láṣìírí ẹni tó bá ṣe ibi ẹ̀yin àgbàlagbà ẹ̀dá kọ́mítì lẹ̀ gbogbo àwọn àfáà tí wọ́n sọra wọn di ẹlẹ́bọ tí wọ́n sọra wọn di fọ́wọ́ náà yìí ẹjẹ́ á ní disciplinary committee isba ń bẹ nílẹ̀ Haúsá gbogbo nítorí ọjọ́ ọlọ́pàá ẹ̀sìn lè mú ọ nílẹ̀ Haúsá kò sí nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn ẹ̀yin tí wọ́n fi jóyè ẹ̀sìn kí ni contribution yín gbogbo èyí lọ bí ṣe ń lọ ẹ bá rí ní parí mo ṣe wáàsí kan níbi 15 years ago ìjọ NASFAT ni wọ́n pè mí lọ́dún náà lọ́hùn tàbí bíi 12 years ago wọ́n pè mí àti bàbá mi almarhum Fadilatu Sheikh Muhammadu Hadi aw Abdul Hadi Ajíṣafẹ́ Akílápá rahimahullahu rahmatan wasi'a wọ́n pè àwa méjèèjì sí wàásí ní MITV bàbá mi wá ní lẹ́ni mi ní ṣe wàásí ọmọ mi ló máa sọ̀rọ̀ akéwògbà góòlù ọmọ mi bọ́ síwájú sọ̀rọ̀ kọ́rọ̀ tó ń lẹ̀ mi sọ̀rọ̀ lẹ́ni mo wá bọ́ síwájú ńjọ́ náà mo lẹ́yìn nasifa kí ló dé tẹ́ disappoint mùsùlùmí àti gbọ́kànlé yín báyìí sójà tẹ́ gbìjà wa ni ẹ̀dá fílẹ̀jì ilẹ̀ ó súnmọ́ rìdíìm inú wa ń dùn ẹ wá ṣe Lailatul Qadri ẹyọkẹ́ blọọkù gbogbo títì tẹ́nìkan ọ̀rọ̀ náà kọjá inú gbogbo wa ń dùn ní a bá pè yín jọ pé ẹ̀yin ọmọ tó dá yún àlàáfíà ní Islam ó ń kálukú ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn náà bá pín Ìbàdàn ẹ máa ṣe tí Èkó ọmọ ṣe tiẹ̀ Ọ̀ṣun ọmọ ṣe tiẹ̀ lẹ́ẹ̀bá tẹ́yọ̀ kan mọ́ látijọ́ náà dùn ní àárọ̀ àwọn tí ń dínà stop ẹ̀dì ni àwọn ń fẹ̀ sí lójoojúmọ́ ni àwọn nírinṣẹ́ síbẹ̀ wọ́n manage ẹ̀ mélòó ni tọ́lọ̀ ń kójọ fún yín àwọn adarí NASFAT àti mẹ́sàn-án àti president àtàwọn tí wọ́n wà bẹ́ẹ̀ jẹ́ wọ́n máa jẹ́rìí báyìí mo sọ fún wọn mo ní tẹ̀ bá sọ́ra ẹgbẹ́ yìí lè mọ́ last bẹ́ẹ̀ ṣe lérò mélòó ni tọ́lọ̀ ń kójọ fún yín tẹ̀ túká ẹ̀kọ́ yunifásitì ẹlẹ́jùbì kan yunifásitì yẹn ò tí bẹ̀rẹ̀ ń gbà yẹn ẹ̀kọ́ secondary school ẹlẹ́gbẹ́ lọ àjà mélòó ni gbogbo ń tẹ̀ ń kó kiri wo rìdíìmù ni lójú kan náà Redeemer University Redeemer College Redeemer Hospital Redeemer Police Station wọ́n sọ ìbẹ̀jọ́ dídí ìlú wọ́n ti ń fẹ̀ lọ títí wọ́n ti fẹ́ jákòrò Dubai ìwọ̀nba ń tẹ̀yìn sí ni ẹ̀sìn túká ṣe ẹ̀gbọ́n jọ Ọlọ́run lọ ni Ọlọ́run tó mú báyìí tìlàtìk tó ṣe ní complex bọ́ọ̀ bá torí tọ̀wáàfù dé haram wá torí pọ̀ fẹ́ lájára lè aṣáájú débẹ̀ bọ́ọ̀ bá torí yẹn wá torí Zamzam tó o bá torí yẹn wá torí Jerry Ismail tó o bá torí yẹn wá torí Kiswa aṣọ ara bẹ̀tẹ̀látìkì tó fẹ́ dì mọ́ tó o bá torí yẹn wá torí Safa àti Mariwa tó o bá torí yẹn ó torí Kùránì tó fẹ́ kàmbẹ̀ tó ní ládà ẹgbẹ̀rún bọ́ọ̀ bá wá torí yẹn wá torí ìrun tó jẹ́ pé tó o bá kí over 1000 ládà ló ní ju anybody tí ń bẹ lórílẹ̀‐èdè mi lọ Ọlọ́run kó gbogbo ẹ̀ sọ́lọ́run ọ̀gbọ́n kó mú ajálàlẹ̀ aṣáájú kan sọ sí Yaman sọ́lọ́run ọ̀gbọ́n kó mú Zamzam kó ju Nàìjíríà ká máa wá dààmú kiri Islam ò ní sùn bó ṣe sùn léni ẹ̀yin wá fọ̀n ká nǹkan mẹ́sàn-án ni mo point sí yín jọ yẹn méjì péré ni màá lè sọ léni nínú tí mo kọ́ látẹ́sàn yín sí ẹ wá wò bí ṣe ń lọ ẹ wo bí tẹ́ ẹ bọ́rọ̀ dé ẹni ìjọ tí wọn ò bá ti gbà wọn àfáà láyè láti lo agbára òfin ẹ̀sìn kò sí yóò máa ní problem o ẹ dákun mọ̀ ẹ́ dákun tún fílẹ̀ sílámì báyìí náà kò mú. وأنتم يا عباد الله إخوانا وأنتم يا عباد الله إخوانا. ẹrú Ọlọ́run tó sponsor wá sí bàbá wa Dr. Awa Ibrahim tí wọ́n ní iléeṣẹ́ Express Solution iléeṣẹ́ tí ń rí sí economy state federal àti ti local government
Express Solution Limited ọlọ́run ní jẹ́lẹ̀ sẹ́nà ó bàjẹ́. Àmín. á gbòòrò kọjá ọjọ́ ayé yín. bẹ́ẹ̀ bá tún lọ táwọn ọmọ tún dá ìtọ́jú yẹn lẹ̀ láti fi gbé ògo fún sẹ́yìn. à ń ṣe wá sí ìnírántí bàbá wa almarhum bàbá náà ìbí àgbà àlú Ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá Ibrahim Akéwùsọlá là ń ṣe lórúkọ wọn. Akéwùsọlá dọwọ́ rẹ̀. Ibrahim dọwọ́ rẹ̀. Bàbá náà ìbí dọwọ́ rẹ̀. Ọlọ́run má jẹ́ wọ́n níyà à ń bẹ̀ Olúwa. Allah, la ilaha illallah, Allah, la ilaha illallah, Muhammadur Rasulullah, la ilaha illallah. Ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀. Anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn tá à ń fi kúnra wọn ní tọ́lọ́hun fi pé káyànà dí àràmù. Ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run ràn yín náà lọ́wọ́. Àwọn ilẹ̀ tá a ní promo lórí ẹ̀ ní alápákó anílẹ̀ kan ó súnmọ́ 1000 acres. Iye tó bá fẹ́ rà ló mú bẹ̀. Ó face express ní ìrìn ìṣẹ́jú mẹ́wàá ni láti tógèètì Ìbàdàn síbẹ̀. Ó dẹ̀ face express Ìbàdàn Lagos expressway ni. 1.5 là ń tà tẹ́lẹ̀. Lásìkò Ramadan yìí à ń tà ní 850 per acre. Tó bá tètè rà bí Ramadan bá ti tán yóò padà sí 1.5 rẹ̀. A ní farmland míì tíwájú yẹn wà fún farmland àti companies. A ní farmland míì lẹ́yìn tó ń wọnú táàròdù náà ló débẹ̀ fóònù ṣiṣẹ́ ń bẹ̀ electricity ń bẹ̀ ń bẹ̀ 500 là ń tà yẹn ní promo price. Àwa ní mega city tá a dá sílẹ̀ láàrin yẹn òun náà face express ni 600 là ń tà tẹ́lẹ̀ àti tà 700 tẹ́lẹ̀ kan ajá wálẹ̀ sí 550 nítorí pé Áfíríkà òun yóò tètè cover 260 acres yẹn tán láti sọ dìlú tí ó já ìlú alápákó ètí ń bẹ lẹ́yìn. Lọ́nà Ìbàdàn sí Ṣẹ̀yìn a nílẹ̀ farmland tó pọ̀ gan-an buy 1 acre get 1 acre free ni kò kàn lé wọ́n tó tọ̀nà Èkó ò lè filẹ̀ ọ̀nà Èkó wétọ̀nà Ìbàdàn sí Ṣẹ̀yìn. A nílẹ̀ míì náà ní Ìbàdàn sí Ṣakí buy 1 acre get 1 acre free. Àwa láwọn ilé tí wọ́n ti kọ́ pàtì aláwọn ilẹ̀ tí wọ́n ti fence láwọn àdúgbò tó jẹ́ estate gbogbo ẹ̀ ló wà ẹ bá wa dòwò pọ̀. Áàdì ọdún yìí lílọ ni pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run. Ìjọba Saudi ti sọ pé áàdì ó wáyé gbogbo òfin COVID ni a ti tú dànù àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń dá àràmù padà sí original àbúṣe wa. Ẹ tẹ̀lé wa àwọn kọ̀ọ̀kan tán gbowó wọn nínú àwọn tán sanwó lẹ̀ 2 years ago tí wọ́n àti ìrówó yẹn dá padà ẹ̀yin ẹ tètè jàǹfààní yẹn. Umrah Ramadan ẹ tẹ̀lé lè ṣe Akéwùgbà Gold ọ̀sẹ̀ 2 la lò Ramadan 17 la kúrò ní Nàìjíríà kọ́lọ́hún ṣe nírọ̀rùn fún wa. Àádẹ́ tún wá gbàbẹ̀ dé Dubai lẹ́yìn ọdún á lọ ọjọ́ 3 ń bẹ̀ fẹ́ni tó bá wù kọ́lọ́hún ṣe nírọ̀rùn 0057 81 81 80 0035066 ẹni wá kọ ẹni wá ya ẹ mọ̀jẹ̀rà kálé tó bá wà Nàìjíríà text message ọ́fíìsì wa ń bẹ ní Ìbàdàn ọ́fíìsì wa ń bẹ ní Òjòdú l'Ékòó text message á pè ẹ wá sí ọ́fíìsì wa tó bá jẹ́ pàbúrọ̀dù ló wà lo WhatsApp number yẹn bí ó bá wà náà níyàwó tí wàá bá ẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ mọ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa Royal Gold Group for School a nílé ẹ̀kọ́ tó dáa alóṣẹ̀ tó dáa à ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ Quran àti Western education tó jiná ẹ mọ́ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa á ní lọ́yọ̀ọ́ á ní nìbàdàn bákan náà ilé kéwú wa ọ̀fẹ́ ní ilé kéwú ẹ mọ́ ọmọ yín wá sílé kéwú kán wá kẹ́kọ̀ọ́ Islam tó jiná kí Ọlọ́run kó bá fi àlùbáríkà sí gbogbo ẹ̀ ẹni tó bá tún wá ní owó tó fẹ́ fi ran Islam lọ́wọ́ látara àwọn project mọ́sálásí oríṣiríṣi tá a gbé dání a kí yín káàbọ̀ ẹ bá follow page Akéwùgbà Gold ẹ bá wa like ẹ bá follow ẹ bá like group Akéwùgbà Gold a fẹ́ kí Ramadan ọdún yìí tó parí ká níbi 500,000 kún ètò àtìní láwọn follower page gbogbo ẹni tó bá a ṣe bẹ́ẹ̀ àánú Ọlọ́run ò ní wọ́n yín o ẹ bá wa share rẹ̀ jìnnà àwọn lectures wa ẹ máa fi pamọ́ nítorí ọjọ́ iwájú evergreen ní gbogbo lecture yìí Ọlọ́run ó sì jẹ́ kó rọrùn fún yín á jèrè ayé á jèrè àwọn ọmọ wọ́n yẹn jújù wa lọ à ní fàìsàn lògbà á kéré oko délé gbogbo ń tá a bá dì mú Ọlọ́run máa fàlùbáríkà sí Ramadan ọdún yìí Ọlọ́run ò ní ṣe lópin Ramadan ìsìlámù ló kó wa jọ ní parí dọ̀tọ̀ àwátà ní bàbá ìdùnnú Ibrahim ta ní kò ní rárẹ̀ Ọlọ́run tó dẹ̀yìn kò ní mẹ́yìn bá fẹ́ mẹ́yìn kò ní rẹ̀yìn ẹ̀mí gígùn Olúwa bá wa fún wọn àlàáfíà Olúwa.